bí ẹ ṣe ń ka ìròyìn tó ń jáde látọ̀dọ̀ àwọn tó súnmọ́ ọkùnrin tó lówó jù ní gbogbo Nàìjíríà àti gbogbo ilẹ̀ adúláwọ̀ wà níbí ìyún Alhaji Aliko Dangote ó ní pé inú bàbá náà kó máa dùn sí olórí oko orílẹ̀-èdè yìí ìyún ààrẹ Bọ́lá Ahmed Tinubu rárá lórí ìgbésẹ̀ tí Tinubu kọ́kọ́ gbé tẹ́lẹ̀ ṣùgbọ́n tó tún ti fagilé ìgbésẹ̀ náà ètí ẹgbẹ́ àwọn mùsùlùmí kan táwọn náà tó ti fọ̀rọ̀ síta lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ìyún ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ tí inú Dangote tí ò fi dùn sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó mà ní ìgbésẹ̀ tí Tinubu gbé lórí bí wọ́n ṣe ń kó epo wọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ rántí pé lọ́sẹ̀ bíi méjì sẹ́yìn ló ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló gbé òfin tuntun jáde wípé òun yóò ṣe àfikún owó orí àwọn tí ó ń gbé epo wọlé láti òkè òkun ìyẹn pé òun yóò ṣe àfikún owó orí wọn sí 15% èyí tó túmọ̀ sí pé gbogbo àwọn elépo tó lọ ń pé epo wọlé lórílẹ̀‐èdè yìí owó tí wọn yóò máa san lórí epo náà yóò tún gbé pẹ́ẹ́lí yóò tún lọ sókè sí i tó ṣeé ṣe kó jẹ́ kí owó epo pẹntiróòlù wọn bó tilẹ̀ jẹ́ pé ariwo ó sọ lórí ọ̀rọ̀ ọ̀hún ṣùgbọ́n tí ọ̀pọ̀ àwọn èèyàn tó ń kan sára sí Tinubu pé bó bá lè ṣe bẹ́ẹ̀ àwọn tó ń lọ ń pé epo wọlé lókè òkun nígbà tí ilé ìfọpo Dangote tí ó ń ṣiṣẹ́ tó sì lè tó pèsè epo fún gbogbo ọmọ Nàìjíríà wọn à ní lè kó epo wọlé mọ́ wọn yóò lè máa bá Dangote wọn yóò lè máa bá ara epo àti ẹ̀rọ àwọn kan tó ń sọ̀rọ̀ sí Tinubu pé ìjà Dangote ló ń gbé àti wípé kò fẹ́ ṣe nǹkan tí yóò dùn Dangote ṣùgbọ́n lásìkò tí gbogbo eléyìí ń lọ ìní ọ̀rọ̀ máa tó yí padà lọ́sẹ̀ tó kọjá nígbà tí ìròyìn jáde wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó tún ti fagilé òfin náà ìyẹn pé ká fi owó kún owó orí táwọn tó ń gbé epo látòkè òkun tó fẹ́ máa san ọ̀rọ̀ yìí ni ó máa tún di ariwo nítorí pé wọ́n láwọn kan ló gba Tinubu nímọ̀ràn pé ó ṣeé ṣe kí owó epo wọn pẹ̀lú ìgbésẹ̀ tí ó gbé yìí bẹ́ẹ̀ ni wọ́n ní Tinubu tó mọ̀ pé ètò ìdìbò ó ti ń bọ̀ ó sì ń wá ojú rere aráàlú lòun náà tètè fà sẹ́yìn tó fagilé òfin náà láti jẹ́ kí wọ́n dá dúró èèyàn pé wọn ò fowó kún owó orí táwọn tó ń gbé epo wọlé sórílẹ̀-èdè Nàìjíríà yóò máa san tẹlifíṣàn Yorùbá Tòótọ́ pé ọ̀rọ̀ yìí ó dùn Dangote kò sì jẹ́ kí inú rẹ̀ kó dùn sí Tinubu àti ìjọba ẹ̀ nítorí pé ó gbàgbọ́ pé bí Tinubu bá ṣòfin náà eléyìí yóò jẹ́ kí ilé ìfọpo ẹ̀ kí ó máa tà dáadáa nítorí pé ọ̀dọ̀ ẹ̀ ní gbogbo àwọn tó lọ ń kó epo wọlé yóò ti máa ra epo ṣùgbọ́n ní báyìí níṣe ni àwọn tó ń kó epo wọlé látòkè òkun náà wọn yóò sì tẹ̀síwájú tí wọn ò ní bá ilé ìfọpo ẹ̀ ra epo nínú ìròyìn tó jọ ẹgbẹ́ tó ń jà fún ẹ̀tọ́ àwọn mùsùlùmí Muslim Rights Concern MURIC lábẹ́ ọ̀jọ̀gbọ́n Ishaq Lakin Akíntola àwọn náà ti fi àtẹ̀jáde síta lórí ọ̀rọ̀ yìí wọ́n jẹ́ kó di mọ̀ pé ìgbésẹ̀ tí Tinubu ṣẹ̀ṣẹ̀ gbé yìí wọ́n ló bà àwọn nínú jẹ́ wọ́n ní kí Tinubu kó fagilé ìgbésẹ̀ náà kó jẹ́ kí àwọn tí wọ́n ń kó epo wọlé látòkè òkun kán máa sanwó gbọgbọ láti kó epo wọlé láti lè jẹ́ kí ilé ìfọpo Dangote kí ó gbèrú sí i ó ní nítorí bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ó ní eléyìí ni yóò dàbí pé à ń gbé tiwantiwa lárugẹ eléyìí yóò sì tún jẹ́ ìwúrí fáwọn míì láti dá ilé ìfọpo sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà.